alàgbé orí ẹ má jò fèyí sòpin láyé ẹ. Akúfò nílé ẹja lọ o, akúfò nílé ẹja lọ. Àmẹ̀dì ní sọ́jọ́ ìbí ọkọ Mariam tí lé lọ́dún. Akúfò nílé ẹja lọ o, akúfò nílé ẹja lọ. Àmẹ̀dì ní sọ́jọ́ ìbí ọkọ Mariam tí lé lọ́dún. Ẹ bá mi ká lálàgbé òye, ẹ bá mi ká lálàgbé òwà. Adé orí mi ló ń sọdún lónìí, ọkọ mi ló lé lọ́dún èyí. Ẹ bá mi ká lálàgbé. Ẹ bá mi kí Ahmedi ọmọ Muhammed ni mo bí pé rí. Ẹ bá mi kọ́kọ́ Àjọkẹ́ bàbá Rídíwánù Àyìnlá ogún ọdún òní. Ó mọ̀ sá ọmọdún sí mọ́ rí ọwọ́ bí irun. Àyà ń pé ẹ bá mi ká lálàgbé òwe, ẹ bá mi ká lálàgbé òwà. Adé orí mi ló ń sọdún lónìí, ọkọ mi ló lọ́dún èyí. Ẹ bá mi ká lálàgbé. Lónìí bájá kò ajá rìbá fún olóko ni. Ìran àgbẹ̀rọ̀kọ wá sí júbà èèpẹ̀. Àgbẹ̀ tí ó bá júbà èèpẹ̀pẹ̀ apàṣẹ lójú kalẹ̀ tó lẹ̀. Mo ní èmi aládùúkẹ́ mọ́ọ́dé mo wá rìbá fọba kọ́dà ayọ́bá ṣẹ̀dá ọ̀run. Ọba tó ní bẹ̀bẹ̀ ọmọ ọba tó kọjá wá sọ. Alágbádá iná ọba mi àdàgbà mọ́ pàrọ̀ òye. Mo ní nítorí ìta ni mo ṣe ń kó bẹ̀rẹ̀ fún Elédùmarè báyìí náà. Nítorí ọmọ Muhammed ni alàgbé náà ni mo mi pèrè ìyẹn tó lé lọ́dún kan lọ́jọ́ òní. Mo náà lu gbogbo àyájọ́ ògbó. Ọmọ Muhammed Ahmed mọ̀ ń gbọ́ bí mo ti ń pèrè rẹ̀ gbẹ̀jẹ̀gbẹ̀ ẹ̀jọ̀ aya rẹ̀ ló rán mi débi. Ó ní wá bá mi pèrè ìfẹ́ mi ayọ̀ mi dùnnú mi lọ́kọ mi. Ó lóhun lè jìká tí ọjà sọ bọ́ lọ́rùn mi. Ó ní bá mi kí aládé orí mi ìfẹ́ ayé mi eyín mẹ́nugun mi arẹwà lọ́kùnrin. Ó ní dúdú yẹmí mi bàbá àwọn ọmọ mi ní kó gbogbo tó nílé ayé. Alàgbé ó sọdún ọdún èyí náà. Ire gbogbo lágbogbo kó má tọ̀ ọ wá. Aya rẹ̀ arẹwà lóbìnrin lónìí wá máa pè ọbẹ̀ ọlọ́gbọ̀n abàjá. Ó ní òní rí nira ìnira oníwọlé tọ̀ ọ wá lálàsì ọba tó dá ọ sáyé. Wọ́n wá bá wọn gbọ́ bí olúgbógbó ti ń gbó. Wọ́n bá wọn gbọ́ bí olúgbógbó ti gbó. Láṣọ bá kọ́dà ayé ó ní wá búburú kó bá wọn jíjó ìyá agara yóò ní dá ọ. Ó mọ̀ lọ sí máa bọ̀ lọ́lọ́lọ́rùn ọba. Lọ́jọ́ ibi bá ń palẹ̀ alàgbé òní bá wọn sí nílé. Lọ́jọ́ ibi bá ń pọ̀dọ̀ ní bá wọn ròde. Òní rí bánújẹ́ ìbànújẹ́ oníwọlé tọ̀ ọlọ́lọ́lọ́rùn ọba. Bàbá Rídíwánù láyé Àyìnlá ọmọ olóríire. Ọkọ Mariam Àjọkẹ́ náà ni mo mi pé rí lọ́wọ́. Adára lẹ́wà obìnrin. Ó mọ rírì oore tó ṣe fóun lónìí wa máa pọ̀ ọkọ òun ìfẹ́ òun ni ayọ̀ òun ni dùnnú òun ni. Alàgbẹ́sẹ̀ wa máa fi ìyẹn relé àwọn bàbá tó bí ọlọ́mọ. Àkùfọ́yà o. Òkòrè sẹ́niyìn nílùú àwọn bàbá tó bí ọlọ́mọ alàgbé. Òkòrè sẹ́wọ́ yíra kó mọ̀ bá ẹrúkẹ́rú àbílàlà lẹ́nu. Òkòrè sẹ́wọ́ yíra kó mọ̀ bá ràgbàkígbà. Ìgbàkígbà ní kẹ̀kẹ́ so nílé bàbá tó bí ọlọ́mọ. Òkòrè sẹ́ ajíbọ̀bìnrin sá lóbò. Òkòrè sẹ́ rárá ó relégbò lẹ́sẹ̀. Ó ní ké lẹ́sìn sí máa róhùn jẹ. Ó rárá títí ó rà lágbàrò dà sínú pápá. Ó ní bí wọ́n fọ́ bá wọ̀ mọ́ ní alágbàrò onídàwọ̀ ṣẹ́ dúró. Oko gbogbo ilé Àlàkẹ́ ọmọ àti ìdíjà àdénú. Oko ọmọ sáàmù kọ́rọ́rọ́, ọmọ sáàmù karara. Kọ́rọ́gùn rẹ̀ bá lè rí bù bọ́jú. Kí orogún lè gbé kété omi lọ́gànjọ́. Kí ọ̀kan ńlá lè sọ ọ́ jẹ ni. Kí léèyàn méjì lè di tẹnìkan. Oko gbogbo ilé Àlàkẹ́ ọmọ àti ìdíjà àdénú. Ìbàdàn nílò Olúyọ̀lé ni yóò máa jẹ yóò máa fi ìkara ń fọ́rímù. Ìbàdàn máa jẹ ìkara wájú lẹ́rù. Olúyọ̀lé ni yóò máa gbọ́ sásá ogun mọ̀mọ́ sá. Ó máa gbọ́ yàyà ogun mọ̀ yòókè. Kútú ni bàbá yín fi ń bọ̀ sábàrí. Alàgbé Ahmed igbó sùúrù ni bàbá rẹ̀ fi ń bọ̀ lóògùn. Bọ́lọ́gùn bá wá kéré ńkọ́. Tó sábàrí ó kọjá. Níjọba níjọ jàjájọ ránṣẹ́ pọ̀ sá.
làbàrí alàgbẹ́ níjó bá dijó eré jájọ ránṣẹ́ pọ̀ ológun marima kọgun ìbàdàn lú òjò ìbàdàn lú àjàyí ìbàdàn lú bíkúnlé nìyẹn olódògbò kẹrìrì lójú ogun àgbàlá bíkúnlé ti tó kókó ó sara àgbàlá bíkúnlé jókòó bábẹ́ lómi ìròyìn lọ́mọ arógbé mọ̀ lé sọ bọ́yọ̀kẹ́ ọmọ kẹrẹ òjò tó yòókù ọdún ó sì kú yèdún ọdún ó ní tó ṣe ó ní rí ìbànújẹ́ rídùnú ro nídìí bá a jẹ ọ̀rọ̀ gbogbo ohun gbogbo tó ń dùn ọ nínú kò ní wá bá ọ nínú jẹ aya rẹ lọ́rọ́ mi débi o Mariam Àjọkẹ́ ló ní wá mọ̀ pé rí rẹ gbèjègbèjọ ó ní mọ̀ọ́sà ọkọ́rí rẹ̀ orú kí n pè ọdẹlẹ́yà tí bàbá tó bí ọlọ́mọ ó ló ní rí ìbànújẹ́ rídùnú ro nídìí bá a jẹ ó ní gbogbo ohun tó bá ti dáwọ́lé ó ní níre là ń gbọ́dọ̀ àgídì ìgbò ó ní níre lọ̀rọ̀ rẹ̀ sì máa já sí ó ní iwájú rẹ̀ owó ẹ̀yìn rẹ̀ owó ọ̀tún rẹ̀ owó òsì rẹ̀ owó ó ní gbogbo ohun tó bá ti dojúkọ nínú ọdún tuntun tó wà yìí ni ó sì máa kọ́ sí rere agbẹ́wáṣẹ́ tá a gbèrè lé alùkọ́sẹ̀ tó rẹ̀ òkò sùn mo lẹ́ni aládùnkẹ́sẹ̀ tán mo rẹ̀ lé bàbá tó bí mi lọ́mọ tèmi tó pẹ́ o Ahmed alàgbẹ́ ọmọ Muhammed ìgbà ọdún kan.